Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹlẹ́ẹ̀kejì lélẹ̀. Mo fẹ́ kí kíní yí àwọn èèyàn torí mo ti rí àwọn comment mi dẹ̀ fẹ́ káwọn èèyàn fà mí sí wàhálà torí àwọn kan orí wọn ò pé. Ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ, ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó máa yí. Mi dẹ̀ ní tìtorí anybody delete ẹ̀. I'm just directing my message to one person pẹ̀lú gbogbo àwọn ọba tó ń jẹ ọba onípáálí nílùú òyìnbó tó ń gbẹnu sọ̀rọ̀ àwọn ọba. People should not get me wrong o. Pé wèrè kan ti ń sọ ó ní that means pé wọn jọba ní Jẹ̀bú. Ọ̀rọ̀ Jẹ̀bú kọ́ là ń sọ. Mò ń sọ fún pé ọmọ Jẹ̀bú tó ń sọ̀sọ́kúsọ tó wá sílùú òyìnbó tó náà ń proof pọ̀ bá lòun tó wá ń gbẹnu sọ̀rọ̀ Aláàfin ó ní mò ń sọ. Èèyàn kan ni mò ń bá, this is part 2. Mi ò ní repeat ẹ̀ mọ́. Anybody tó bá wá síbẹ̀ yẹn orí page mi tó bá wá sọ wípé so you are referring to so kò that means pé kò sọba níjẹ̀bú. Orí yín ò pé pẹ̀lú comment tẹ́lómi máa filẹ̀. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi. Àwọn èèyàn ṣé orí tí mi bá tètè sọ kíní ìsìn wọ́n máa tún yí mọ́ mi lọ́wọ́. Ọ̀rọ̀ ganusi ẹ yí ọ̀rọ̀ yẹn mọ́ bàbá yìí lọ́wọ́. Ó lọ káàkiri nígbà Wàsíù máa bá ti yín jẹ́ ó tún fi kọrin. Toro ẹ ti jẹ́ kí Wàsíù kúkú ṣe nǹkan tó fẹ́ wù. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Message mi mo refer sí èèyàn kan onítùkùtù èèyàn kan ni mo refer sí. Mo wá tún kó gbogbo àwọn tó ń jọba onífèkì. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé ó dáa kán máa ná máa àwọn jọba nílùú òyìnbó ni? Ọ̀rọ̀ mi ò ju yẹn lọ.